àfìgbà tí Sunday Igbo Osa Te tán ẹ wò funny thinker wọ́ Sunday Igbo Osa ńlẹ̀ gbúrúgbú ẹ̀yin èèyàn dákun dábọ̀ ẹ súnmọ́ bí o funny thinker tún ti gbọ́rọ̀ èdè another level bẹ́ẹ̀ ni ẹ wò ó ti rìpọ́ọ̀tù Sunday Igbo Osa fún Omoyele Sowore Ati VDM bẹ́ẹ̀ ló bẹ̀rẹ̀ sí ń bẹnu àtẹ́ lu Alhaji Dr. Yomi Amsat ẹ̀yin èèyàn dákun dábọ̀ ẹ tún súnmọ́ bí o ẹ tún wá fetí gbéyàwó ọ̀rọ̀ funny thinker tún ti jáde sọ̀rọ̀ o lórí ọ̀rọ̀ tí ń lọ yìí náà ni ẹ dákun dábọ̀ ẹ bá ń darapọ̀ lábala àríwúsí kàn bá mi comment kẹ́ máa like kẹ́sì máa bá mi pín fọ́nrán káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n ó lóun láwọn lọ́ọ̀yà like shooters ẹ wo eléyìí gbẹnu tán ó lékenkà bẹ́ẹ̀ náà ló pakasọ láì dá yín lágara ẹ jẹ́ sáré yí kíní sókè díẹ̀ mọ́ ń bọ̀ ẹ má yí kúrò ń bẹ̀ o Àdàbà tẹlifíṣàn náà lẹ́wà. ẹ kú dédé àsìkò ẹ̀yin alára wa etí tó bá gbà lọ yìí ó gbà bọ̀ o ni mo ṣe pé wọ́n á fi tó yín létí ibi ọ̀rọ̀ dé dúró láàrin èmi àti Monday Igbóra. Àkọ́kọ́ náà mo dúpẹ́ lọ́wọ́ àwọn ẹni bí ẹni èèyàn bí èèyàn tí wọ́n tó rà lẹ́gbẹ̀rún ọ̀kẹ́ bàbá wa Sowore bá àmẹ́tọ́ ilẹ̀ Yorùbá mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣeun. Bàbá pè mí wọ́n ní àwọn ò ní wà láyé kí ìyàwó máa jọmọ mẹ̀kúnnù, àwọn ò ní sí, kò ní jẹ́ pé gbà táwọn wà nínú ayé yìí ni wọ́n mọ̀ kó yan ọmọ mẹ̀kúnnù kankan kéré, kò ní jẹ́ pé gbà táwọn táwọn mí lọ́wọ́ lórí ilẹ̀ níbí ni wọ́n mọ̀ yan ọmọ mẹ̀kúnnù jẹ. Àwọn activist tòótọ́ nù yàtọ̀ sáwọn audio activist inú ìpínlẹ̀ Ọ̀yọ́ èyí rédíò ní ìkì tó kún fẹ́ ṣe gómìnà ẹnu lásán ló níbi ìtajà kàrà bọ́lọ̀ bá délẹ̀ tẹ́tẹ́ pé báyìí yóò ignore mẹ́sẹ̀jì yìí ni ọmọ rédíò olójó bí wèrè máa fi Sowore daddy of life mi ní wáyé tí sà ẹ ṣe gan mo dúpẹ́ God bless you sà àrọmọdọ́mọ yín ò ní jìyà wọn ti ẹ lè fọwọ́ lágbára ọmọ tí yín lójú ẹ ti bá débi tó lápẹ̀rẹ̀ kò wá ní bàjẹ́ lágbára Ọlọ́run. Mo tún wá dúpẹ́ lọ́wọ́ ọ̀gá wa VDM bàbá náà pè mí despite pé mo ní nọ́mbà wọn lọ́wọ́ but èmi ò ní disturb èèyàn with irrelevant things despite èèyàn kì í abuse the access o lè torí pé o ní nọ́mbà ru VDM lọ́wọ́ kó wá máa pè ń gbogbo ìgbà náà ó máa liquidate value èèyàn gan níwájú irú tiwọn ṣẹgẹ́tẹ̀ àti pé iṣẹ́ tó tiẹ̀ wà lọ́wọ́ irú àwọn nǹkan tiẹ̀ wà á pọ̀ ju pé kéèyàn tó máa disturb wọn lọ. So out of his busy schedule wọ́n find time láti pè mí pé rapper comrade kí ló dé pé àwọn ráwọn videos kan mo ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ fún wọn ṣùgbọ́n n tí ó wá jẹ́ kí wọ́n ó ṣe nǹkan kan tí wọ́n mọ̀ ni pé torí pé mo ti sọ fún wọn pé dádì Sowore ti wà in charge ìyẹn dádì wa Omoyele Sowore. So ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ gbogbo rattles pátápátá àti ọ̀gá wa very dark man God bless you sir. Ọpẹ́ mi pàtàkì ẹlẹ́kẹta ó tún wá lọ sọ́dọ̀ bá mi Adébísí ọmọ ọlọ́pọ̀ èèyàn lókè Ìbàdàn ọ̀rọ̀ mi ká wọn lára jù ìmúlẹ̀ Ṣèyí Mákindé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tímọ́tímọ́ Ṣèyí Mákindé kò sọmọ olúwa rẹ̀ nínú ìpínlẹ̀ Ọ̀yọ́ kò sọmọ ń tọ̀hún ọ̀rọ̀ mi ká wọn lára. Wọ́n bẹ̀rẹ̀ sí ní pé immediately ni wọ́n ti rán lọ́ọ̀yà wọn wá bá mi a petition commissioner ọlọ́pàá nínú state wọ́n rán lọ́ọ̀yà wọn wá wọ́n dẹ̀ fún mi ní 2 security. He's a very good man. Bàbá Adébísí ọmọ ọlọ́pọ̀ èèyàn lókè Ìbàdàn mi ní wáyìntì ẹ ti ṣe dáadáa gbogbo ń tọ́mọlúwàbí lè ṣe lẹ ti ṣe láti rí dájú wípé wọn ìjẹgàba ọmọ wáyé wọn ọmọ fi ọwọ́ ọlá gbá ọmọ mẹ̀kúnnù lójú níbi tí irú yín ti wà nílùú Ọlọ́run wà ní bá ti yín jẹ́ èyí tí ẹ ti ń ṣe é bọ̀ láti gbà láéláé ẹ ti ń bọ́rọ̀ yín bọ̀ ọjọ́ ti pẹ́ ẹnìkan ọmọ yín ẹ mẹ́nìkan bí ẹ wá bá dé lónìí yìí aburú ò ní gbẹ̀yìn yín. Bàbá mi Adébísí ọmọ ọlọ́pọ̀ èèyàn lókè Ìbàdàn ẹ̀yin tó sì kù náà tí ẹ fi àtẹ̀jíṣẹ́ sọwọ́ àdúpẹ́ lọ́wọ́ yín ọpẹ́ pàtàkì lọ́wọ́ tó ń létàlejò àti ọ̀tọ̀kìlú ìlú tí ẹ dúró lórí pé àníṣe ẹ lè silence ọmọ mẹ̀kúnnù ẹ lè yan ọmọ mẹ̀kúnnù jẹ ẹ lè fi ọwọ́ lágbá ọmọ mẹ̀kúnnù lójú. So láfikún sí ọ̀rọ̀ mi mo rí ìyá kan lánàá tí wọ́n pé wọ́n ń bẹ̀bẹ̀ ní orí ti Aládò mo fẹ́ clear hair lórí ìyẹn ẹ̀bẹ̀ ti Aládò ni wọ́n ń bẹ̀ o wọn ọmọdé ìyá òun ṣe jẹ́ sí but ẹ̀bẹ̀ tí ẹ̀ ni wọ́n ń bẹ̀ àwa kì í bẹ̀bẹ̀ lápá bí o èyí tí mo ń wí òye yín we no dey beg for here àṣẹ ló ń pánìkì ẹ̀bẹ̀ tọ̀dọ̀ tí ẹ̀ ni wọ́n ń bẹ̀. So because mo ti ń rí misconception kan lórí social media tó ń trend káàkiri pé wọ́n ti bá wọn bẹ̀bẹ̀ bẹ́ẹ̀ bá ta ni bẹ̀bẹ̀ sẹ́ẹ̀ ṣe èrè ṣá èmi ò rán èèyàn kankan láti bá mi bẹ̀bẹ̀ o ó ti yé yín. We are on this and we are going to follow it to logical conclusion. Yes, to the glory of God I have people like people of timber and calibers, people
like bá mi Omoyele Sowore, people like VDM we get lawyers like shooters, lawyer be shooters sí àwọn Dèjì Adéyanjú àwọn Abubakar Masha kò sọ mo onítọ̀hún gbogbo Àbújá. And I have people nínú ìpínlẹ̀ Ọ̀yọ́, mo ní bá mi Adébísí ọmọ ọlọ́pọ̀ èèyàn lókè Ìbàdàn, ìmùlẹ̀ ti Ṣèyí Mákindé tímọ́tímọ́ gómìnà ni o, kò sọmọ olúwa rẹ̀. So ní àfikún bí mo ti ṣe sọ tẹ́lẹ̀ pé n ò rán ẹnikẹ́ni láti bá mi bẹ ẹ̀bẹ̀ kankan níbì kan o. We are on this and we are going to follow it to logical conclusion. Yes, I've been receiving a lot of threat messages látànà. Ṣùgbọ́n ikú kan yìí pọ̀ mẹ́ta lójú ràn. Èmi ò ní kú bí ò ṣe yíyè. Torí bá méjì kọ́ torí kí n lè máa ròyìn sí Ọlọ́run àti ìrìnrìn àwọn aráàlẹ̀ ni. Bó ṣe jẹ́nu ẹ̀yin alára wa. Ìwọ gẹ́gẹ́ bí ọmọ mẹ̀kúnnù, má jẹ́ kí wọ́n silence ẹ̀. Má jẹ́ kí wọ́n pa ẹ́ lẹ́nu mọ́. Má jẹ́ kí wọ́n kó gìrìgìrì bá ilé ayé rẹ̀. Torí kí bóyá àwọn ní owó kan, àbáwọn lórúkọ kan, àbáwọn lóògùn kan. Àwọn èèyàn bíi Sowore ń bẹ tí wọn ò ní gbà kíyà ọjọ́ ọmọ mẹ̀kúnnù. Àwọn bíi very dark man wà. Àwọn bá mi Adébísí ọmọ ọlọ́pọ̀ èèyàn ń bẹ bí àbá. Ọjọ́ yìí pé tí wọ́n bá rí pé ìyá fẹ́ jẹ ọmọ aláìní níbì kan, wọ́n máa come true. Ó yàtọ̀ sí àwọn activist audio activist yìí radionic inú ìpínlẹ̀ Ọ̀yọ́ tó jẹ́ pé ẹnu níbi ìtajàkà. Tó bá run into trouble báyìí. Bí ọ̀sẹ̀ méjì ni ó fi avoid the WhatsApp message yẹn, kò ní reply ẹ̀ táyé ó fi tán. Ẹnu lásán ló ní tiẹ̀. But people like very dark man, they are not like that. People like bá mi Omoyele Sowore, bá mi ẹ̀tọ́ gbogbo ilẹ̀ Yorùbá, kò sọmọ onítọ̀hún, bá mi mo dúpẹ́. And bá mi Adébísí ọmọ ọlọ́pọ̀ èèyàn lókè Ìbàdàn. Àbá náà ni àwọn ò ní wà nínú ìlú kíyà ọjọ́ ọmọ mẹ̀kúnnù. Ọmọ aburú mọ̀ kú, mo ti rán lọ́ọ̀yà mi sí ọ. Ọ̀yà tún gba security méjì. So báwọn kíní wọ̀nyẹn ṣe rí nìyẹn o. And then gbogbo ẹ̀yin alágbára ayé náà ẹ rọra. Torí ó ń rántí orin kan tí ọ̀kan lára àwọn olórin ìgbàgbọ́ ìkọ́ ń gbà kan pé alágbára ayé àtàn o ẹni lò ní ẹgbọ́ àwọn tó lánàá ò ti mọ̀ ìgbà ló nígbà ń lò báwo ló síre adẹ́dà á béèrè lọ́wọ́ gbogbo wa ó ti pa ìdàpá ni yóò ti dàkú o òwe jẹ́ nìyẹn. Ẹ jẹ́ ká máa ní sùúrù because àárín ni gbogbo wa wà nú ayé, àárín la wà o. Tí ẹ̀yin bá rò pé bọ́yẹ lè múrú tiwa sọ́wọ́, àwa náà ní àwọn táwa òkè gbàǹjarè bá tí wọ́n jẹ́ godfather tiwa nínú ayé tó yẹ pé tán bá mú yín sọ́wọ́ gbogbo àgbáyé ló máa gbọ́. Àwọn Sowore òkèrè náà international media Sahara reporters ojú oorun ni mo wà tán ti send ìgbà tí Sahara post international news network set àwọn CNN tán ti send ẹ̀ sí mi pé Sahara reporters posted you, mo kọ́kọ́ fọ́ sára. So ẹ jọ ọmọ elénìyàn ni mí o. Ọmọ elénìyàn ni mí, ìyà ò sì gbọdọ̀ jọ ọmọ elénìyàn. Ẹ jọ ẹ̀yin tí ẹ máa fi ẹ̀yin tó yẹ pé ẹni tẹ́ máa oppress ilẹ̀ máa wá ká, ẹ̀yin kì í wá ẹgbẹ́ ẹ̀yin kiri ọmọ mẹ̀kúnnù ni ẹ̀yin máa wá ká tẹ́ fẹ́ fi ọwọ́ lágbá lójú. Ẹ lọ ṣọ́ra, ẹ avoid irú tiwa. Àwa máa ń mú yàn jẹ̀bi ni. Mo ti sọ tẹ́lẹ̀ lánàá pé máa mú yín jẹ̀bi nínú Ìbàdàn. A máa ń mú yàn jẹ̀bi ní tiwa ni. Wà máa jẹ́ kẹ́ because see if you come for me you are a victim. And if I still choose to come for you, bàbá mi, you are still the victim o. So there is no two way about it. Èmi máa ń mú yàn jẹ̀bi ni. So ẹ máa jẹ̀bi. So it's better ẹ máa ní láti avoid me, honestly. And this is for your own good. Ẹ ní láti avoid me o. Ẹ máa ní láti avoid me because see, I have people that have lawyers like shooters. I have people that have lawyers like shooters. So ẹ máa ní láti avoid me. Ẹ dákun. Àní dààmú, àní fòrò, àní rákòbá o. I don't like wahala, but if wahala come, no wahala o. So wọ́n jẹ́ nìyẹn ẹ̀yin alára wa. Mo kí yín gbàrà, mo kí yín gbòòrò, mo kí yín lẹ́sẹ̀ kúkú, mo kí gbogbo ẹ̀yin alára wa ń gbòòrò ayé tí kíkì mi tán sí. N ò ní wáyé tí inú ayé ń gbà kan. Ẹ ṣeun, adúpẹ́ ọpẹ́ ọ̀tán. Ọmọ aburú mọ̀ kò ń dúpẹ́ o, mo ń dúpẹ́ pé òkun. Agbe ní gbére pàdé olókun, àdùkò ní gbére pàdé ọlọ́ṣà, òdìdẹrẹ́ ní gbére pàdé wọn lóde ìwò. Fún ìwọ ọmọkùnrin tí nǹkan rẹ̀ ò ṣe déédéé, ìwọ ọmọkùnrin tí ṣàyàwó rẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ mọ gbọ́ jìgìjìgì lára lójú lọ mú kára rẹ̀ ó tó le, ìwọ ọmọkùnrin tó ń retí ọmọ bíbí, ìwọ ọmọkùnrin tó fẹ́ ṣe nǹkan tó dáa láyé pẹ̀lú aya rẹ̀ tí ìfàyàlòyà tí ó fi di nǹkan tó dáa, ìwọ tásítọ̀ rẹ̀ ń sàn tí ò kí tó láti dọmọ, ìwọ ọkùnrin tára rẹ̀ ò le, ìwọ ọkùnrin ṣẹ̀ẹ̀kan dìde, ìwọ ọkùnrin tátàn rẹ̀ ò dúró déédéé, ìwọ ọkùnrin tó ń retí ọmọ, ìwọ ọkùnrin tó ṣẹ̀ṣẹ̀ ṣègbéyàwó. Ọgbọ́ capable herbal energy capsule ló nílò fún gbogbo àìṣedéédé ara rẹ̀ kó o lè jẹ́rìí sọmọ bíbí àti nǹkan tó dáa láti ṣe.